Iwa Eru Ati Omo. Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. Ṣẹ́rí tí a bá ń pèpè fún àlàáfíà gẹ́gẹ́ bí mo ṣe nínú last video mi tí mo ní ká má jẹ́ kí aáwọ̀ tó wà láàrin àwa Muslim àtàwọn oníṣẹ̀ṣe kó di ogun kó di ọ̀tẹ̀. Oríṣiríṣi ìhà ni àwọn èèyàn máa ń kọ sí. We have so many people tó jẹ́ wípé they are for peace any day anytime. Wọ́n dẹ̀ máa gbóríyìn fún yín lórí pípè fún àlàáfíà tí ẹ̀ ń pèpè yìí. A dẹ̀ láwọn kan tó jẹ́ wípé especially nínú Islam tá a wà yìí tó jẹ́ Muslim tó jẹ́ wípé wọ́n yára láti bẹnu àtẹ́ lu pípè fún àlàáfíà tí ẹ̀ ń pèpè yìí. Ẹ máa gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n máa sọ wípé ẹ má dá wọn lóhùn jàre, àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ni wọ́n, kí lẹ expect látẹnu wọn. In fact tí wọ́n máa ń sọ yìí ó máa ń dá wọn lójú débi wípé wọ́n máa jẹ̀ràn ìwà àti ṣe sí àwọn ọmọ ìyá wa ní òkè ọya. Wọ́n á ní kí ni ṣé gbogbo nǹkan tó ń dánwò ìṣọ́lẹ̀ dánwò nílẹ̀ Haúsá ni. Wọ́n ti ẹ̀kọ́ lọ bú Muhammed lásán, wọ́n á ti sọ orí ẹ̀ kalẹ̀, àbí kò tẹ̀ wá lọ bú Allah, wọ́n á ti jù ẹ́ ní òkò pa. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wípé kí á yára gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Eléyìí jẹ́ ìwà ẹrú. Ká dẹ̀ ní sùúrù, ká ní ìfaradà lórí àwọn ìwà ìkà tí wọ́n bá ṣe fún wa. Eléyìí jẹ́ ìwà ọmọ. Ìwà méjèèjì yìí ni Allah ṣàlàyé ẹ̀ fún wa nínú Bible àti Quran. Mo dẹ̀ máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ nínú fídíò yìí. Èmi olùjíhìnrere àlàáfíà yẹn ni Àfáà Ọmọ Jésù. Kí ẹdìyẹ kí ó dàyàn ní ògùnnù, ó normal kí èèyàn náà sọ pé òun máa fọ́ lẹ́yìn. Kí èèyàn gbá mi létí, ó normal kí èmi náà sọ pé kí ni mo máa gbá títèmi padà. Islam fààyè gbà kí á gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Eléyìí jẹ́ lára nǹkan tí mo tiẹ̀ fẹ́ràn nípa Islam because it shows that it is a very practical and natural religion. Ẹ jẹ́ fún yín ní àwọn example bó ṣe jẹ́ practical and natural religion. Ẹ wo àwẹ̀ 30 days tá a máa ń gbà yẹn. Tẹ́lẹ̀ Ọlọ́run ò gbà wá láyè pé kí a máa súnmọ́ àwọn ìyàwó wa nínú àwẹ̀. Ṣùgbọ́n nígbà tí Allah nínú àánú rẹ̀ ó rí wípé àwọn kan wọ́n tún máa lọ ń yọ àwọn kan báyìí ṣe ní ẹ̀yìn, lọ́nà ṣe wá wò pé àwa láti ẹ̀kú dá yín tẹ́lẹ̀ náà pé kí ẹ fẹ́ràn ṣẹ̀ sódà nínú àánú wa àti wá yọ̀ǹdẹ̀ fún yín wípé ẹ lè súnmọ́ àwọn ìyàwó yín ní alẹ́ àwẹ̀, ṣùgbọ́n tó bá ti di ọ̀sán àwẹ̀ kẹ́ ẹ jìnnà sí wọn. Ṣé ti bí Allah ṣe fẹ́ràn wa tó dẹ̀ ní àánú wa lójú. Ọ̀pọ̀ èèyàn wọn wá sọ pé Ọlọ́run Islam pé kò ní àánú. Ẹjọ́ àánú ló tún fẹ́ ju báyìí lọ. Eléyìí máa jẹ́ ká mọ̀ wípé kí ni Islam is a very practical and natural religion. Ẹ tún wo àwọn nǹkan tí ìkan lára àwọn ọmọ ìyá tó jẹ́ Christian máa ń ṣe tó máa ní àwọn ò ní fẹ́ ọkọ, àwọn ò ní fẹ́ yàwó, fádámọ́dá. Allah ò fi wé lọ̀ wá nínú Islam torí Allah mọ̀ wípé kí ni àwa ládá yín pé kẹ́ ẹ fẹ́ràn sex. Gbogbo fádámọ́dá tẹ̀ ń ṣe ẹ̀ ń padà tán ayé ni. Ẹ rí wípé many scandal ló máa ń padà crop up látara practice yìí. Eléyìí fi hàn wá wípé kí ni Islam is a very natural and practical religion. Allah kò dẹ̀ fẹ́ ìnira fún wa rárá. Ẹ jẹ́ kí n tún sáré mú example kan wá lórí bí Islam ṣe jẹ́ a very realistic, practical and natural religion. Kó má dàbẹ́ ní pé gbogbo example tá a fa kan mú wa lórí sex náà ni. Ẹ̀dẹ̀ mọ̀ wọ́n ti sọ àwọn mùsùlùmí lẹ́nu tẹ́lẹ̀ lórí pé Muhammadu wa ó fẹ́ràn sex, àwọn agbọn wa fẹ́ràn sex. So ẹ jẹ́ kí n tún mú one other example wa tí ó wà sex related. Ẹ wo nǹkan tí Allah sọ fún wa nínú Quran tó ní tí èèyàn bá dé ìlú kan tó bá jẹ́ pé oúnjẹ haram nìkan ló kù tẹ́mi ẹni ò fi ní bọ́. Allah gbà wá láyè wípé ká jẹ oúnjẹ yẹn kí ẹ̀mí wa má bàa bọ̀. Ó ní ṣùgbọ́n tá bá ti wá kúrò nínú ìlú yẹn, tá bá ti wá rí nǹkan tó jẹ́ halal, a lè wá fi nǹkan tí ó jẹ́ haram lẹ̀ ká wá padà face Allah. Ṣé ti rí pé lára àánú tí Ọlọ́run ṣe fún wa nìyẹn wípé kí ni Ọlọ́run ò fẹ́ ìnira fún wa, and Islam is a very realistic religion. God will not place on you a burden that is greater than what your strength can carry. Eléyìí náà ló wá débi wípé kí ni tí wọ́n bá ṣe aburú kan fún wa, Allah gbà wá láyè wípé kí a gba ẹ̀san. Ṣé there is a joy in pé kéèyàn ṣe nǹkan fún ẹ ní ìsìn tí ò dáa kí wọn náà dẹ̀ ṣe tiẹ̀ padà. There is a joy in it. That joy, the fact that pé o ti exact justice immediately. Ọlọ́run kò fẹ́ dùn wá ní àdùn justice yẹn. Òun làlá ṣe gbà wá láyè wípé kí ni tó bá ṣàbúrú fún wa, ìgbà láyè wà fún wa pé káwa náà kí a gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Ẹ jẹ́ ká lọ́jọ́ kà nínú Quran. Ní Quran chapter 16 verse 126, Allah gbà wá láyè kí a máa gba ẹ̀san aburú tí wọ́n bá ṣe fún wa. Adẹ̀rí kà wípé and if you punish, that is if you punish an enemy, o believers, ẹ̀yin olùgbàgbọ́ òdodo, tí ẹ bá ti fẹ́ fìyà jẹ àwọn tó ṣe aburú fún yín, punish with an equivalent of that which you were harmed. Dédé aburú tí wọ́n ṣe fún yín òun náà ní kẹ́yìn náà kí ẹ ṣe padà fún wọn. Èèyàn gé ẹ létí, gé etí tiẹ̀ padà rọ́pò. Èèyàn gbá ẹ létí, ìwọ náà gbá ojú tiẹ̀ padà. But if you are patient, tí ẹ bá ní sùúrù,
it is better for those who are patient. Ó lóore fún yín jùlọ tó yẹ pé kí ni tí ẹ bá ní sùúrù. Eléyìí jẹ́ bí Allah ṣe gbà wá láyè kí a gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Òun ni a ti gbọ́ bí a ṣe kà fún wa ní Quran chapter 16 verse 126 wípé Allah fún wa ní ìyọ̀ǹda láti gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Ẹ má wá gbàgbé wípé mo sọ wípé kí a yára gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Eléyìí jẹ́ ìwà ẹrú. Bó ṣe wá jẹ́ ìwà ẹrú tó yìí, àǹfààní wà ńbẹ̀ fún wa. Ẹ jẹ́ ká ka àǹfààní tó wà nínú ká máa gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa nínú Quran. Ní Quran chapter 2 verse 179 a rí kà wípé and there is life for you in retaliation. Nínú kẹ́ máa gba ẹ̀san ìdáàbòbò ẹ̀mí ń bẹ fún yín o. All men of understanding, ẹ̀yin tí ẹ bá gbọ́n nínú àwọn ọmọ èdè ènìyàn, that you may ward off evil. Ìyẹn ló máa jẹ́ kẹ́ fi máa lé aburú jìnà. Sórí neighbor ẹ̀ yẹn kì í ṣe pé kò fẹ́ bá ọmọ ẹ̀ sùn, kì í ṣe pé kò fẹ́ rape ẹ̀ o. Ẹ̀rù wípé tí ìjọba bá mú mi kí ló máa ṣe fún mi, ẹ̀rù yẹn ló ń bà. So ká máa gba ẹ̀san. Ṣé rí ohun tó ṣẹlẹ̀ ni pé láyé ìgbà kan kò sí ìjọba, àwọn èèyàn ló máa ń gba ẹ̀san lọ́wọ́ ara wọn. Ṣùgbọ́n ní ìsìn ìjọba ló máa ń bá wa gba most of àwọn ẹ̀san tí ó yẹ ká gbà lọ́wọ́ àwọn aláburú. Ṣé wá rí ìbẹ̀rù wípé ìjọba máa ṣe nǹkan burúkú padà fún mi tí bá ṣe nǹkan burúkú fún neighbor mi, òun ni ò jẹ́ kí àwọn èèyàn máa ṣe kọ́ máa hùwà aburú. Eléyìí jẹ́ one of the advantages tó wà nínú kí a máa gba ẹ̀san. Ẹ jẹ́ ká tó wá lọ sínú Quran chapter 22 verse 40. Ẹgbọ́n nǹkan tí Allah sọ níbẹ̀. For if God had not enabled people to defend themselves against one another, tí ò bá ṣe wípé a fún yín níyọ̀ǹda pé kí ẹ máa defend ara yín against àwọn tó bá ṣe aburú fún yín ni, all monasteries and churches and synagogue and mosque, gbogbo ibi tá a dárúkọ ẹ̀ làwọn ibi tí Allah sọ wípé wọ́n ti máa ń dárúkọ òun tó dẹ̀ ti máa ń yin òun, in all of which God's name is abundantly extolled. Níbi tí wọ́n máa ti ń yin orúkọ Allah níbi àwọn monasteries, churches, synagogue àti mosque yìí would surely have been destroyed. Àwọn aláburú èèyàn ò bá ti wó gbogbo ibi tá à ń sọ yìí. Ṣùgbọ́n nítorí wípé kí ni wọ́n ń bẹ̀rù wípé tí àwọn bá ṣe báyìí àwọn kan wọ́n lè gbé ẹ̀san lórí wọn, òun ni ò jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀. Ṣé tí wàá rí bí Allah ṣe fi hàn wá wípé àǹfààní wà nínú kí a máa gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Ṣé tí wàá rí wípé bí mo ṣe sọ wípé ká gba ẹ̀san ó jẹ́ ìwà ẹrú lóòótọ́, ṣùgbọ́n àǹfààní wà ń bẹ fún wa. Nítorí nínú gbígba ẹ̀san ni a fi máa dáàbò bo ẹ̀mí, la fi máa lé aburú jìnà sí wa, because àwọn èèyàn míì kì í ṣe wípé ó kò wù wọ́n láti ṣe wá láburú, ṣùgbọ́n tí wọ́n bá ń wo ẹ̀san tí society máa gbà lórí wọn àbí tí àwa fúnra wọn gan máa gbà lórí wọn, eléyìí máa jẹ́ kí wọ́n ní ìbẹ̀rù. Ṣé tí wàá rí bí Allah ṣe sọ fún wa wípé tí kì bá ṣe wípé òun fi agbára àwọn èèyàn kan ó fi ń dẹ́kun àwọn èèyàn kan ni, gbogbo ibi tí wọ́n bá ti ń dárúkọ òun gẹ́gẹ́ bí àwọn synagogues, cloisters, churches, mosque, gbogbo bẹ̀ ni àwọn oníwà ibi ò bá ti wó. Ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù wípé tí àwọn bá ṣe àwọn nǹkan báyìí kí ni retaliation tó lè wá sí àwọn olórí. Eléyìí ni kò jẹ́ kí wọ́n ṣe àwọn ìwà bí yìí. Eléyìí jẹ́ àwọn ọ̀nà tí Ọlọ́run máa fi ń gbà dáàbò bo ilé ayé yìí. Àbí ká sọ ti Israel, ẹ̀yin náà wò ẹ bèèrè lọ́wọ́ ara yín, ṣebí mọ́ṣáláṣí Aqsa ọgọ́gbọ́n inú Israel ló wà, kí ló dé tí Israel ò jíjọ́ kan kó ní pé òun fẹ́ wó palẹ̀? Ṣùgbọ́n wọ́n bẹ̀rù wípé tí àwọn mùsùlùmí bá fi lè dáwọ́ pọ̀ lé àwọn lórí, inú tí àwọn lérò kọ́ ni àwọn máa bá. Ṣé ti pé nínú gbígba ẹ̀san ni Ọlọ́run ó wà lára nǹkan tí Ọlọ́run máa fi ń dáàbò bo ilé ayé. Àbí ká sọ ti USA pẹ̀lú gbogbo àwọn ìwà aburú bíi homosexuality àtàwọn ìwà míì tó wà ní ọwọ́ wọn. Ṣé àwọn pé tí ò bá ṣe ti Russia ní tọ́nà fi ń dẹ̀ wọ́n lẹ́kùn, gbogbo ìwà aburú wọn yóò bá ti gbilẹ̀. So ẹ ti wáyé pé Quran kò kéré, Quran máa fún yín ní deep insight lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ayé. So àwọn ọ̀nà tí Ọlọ́run máa ń gbà tó máa fi ń dáàbò bo ilé ayé yìí ni wípé kí ni kí a máa gba ẹ̀san àwọn aburú tí wọ́n bá ṣe fún wa. Mo ti ṣàlàyé fún wa ìwà gbígba ẹ̀san, mo dẹ̀ ti sọ fún wa bó ṣe jẹ́ ìwà ẹrú. Ẹ jẹ́ ká wá lọ síbi ìdàkejì, ìyẹn ni wípé ká ní sùúrù, ká ní ìfaradà lórí àwọn aburú tí wọ́n bá ṣe fún wa àti bí ó ṣe jẹ́ ìwà ọmọ.